ọmọ ni mo jẹ́ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ láéláé. Dèjì ìlú Àkúrẹ́ ló ṣàlàyé bẹ́ẹ̀. Ìròyìn yàjóyàjó ló wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yẹn aláyélúwà Dèjì ìlú Àkúrẹ́ ọba Aládétóyìnbó Ògúnládé Aládélúsì tún ti fìdí rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kan sí pé ọmọ lòun jẹ́ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniran Ògúnwùsì Ọ̀jájá kẹta. Ọba Aládétóyìnbó Aládélúsì sọ pé ìtàn fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn àlàkalẹ̀ àti ìlànà táwọn bàbá òun fi lélẹ̀ lòun tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Odùduwà. Dèjì ìlú Àkúrẹ́ sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ọdún kẹwàá rẹ̀ lórí àpèrè àwọn bàbá rẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú Àkúrẹ́. Inú mi dùn láti rí bàbá mi Ọọ̀ni Ilé-Ifẹ̀ níbi ayẹyẹ àjọ̀dún mẹ́wàá tí mo gorí ìtẹ́ gẹ́gẹ́ bí Dèjì ìlú Àkúrẹ́. Láìsí àní-àní ó ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní bàbá gbogbo ìran Yorùbá lónìí. Òun ni bàbá Dèjì Àkúrẹ́. Ọmọ Ọọ̀ni sì ni mo jẹ́ láéláé. Nǹkan tí mo jogún bá lọ́wọ́ àwọn bàbá mi tí wọ́n ti jẹ́ Dèjì Àkúrẹ́ sẹ́yìn nìyẹn Dèjì Àkúrẹ́ ló sọ bẹ́ẹ̀. Ọba Aládélúsì ṣàlàyé pé lóòótọ́ ni Àkúrẹ́ tóbi ju Ilé-Ifẹ̀ lọ, ṣùgbọ́n ó ní Ilé-Ifẹ̀ ní gbogbo ìran Yorùbá ti ṣẹ̀ wá. Dèjì Àkúrẹ́ ní Ifẹ̀ ní Dèjì Àkúrẹ́ ní Ifẹ̀ ní ilé àti oríran Yorùbá. Níbẹ̀ sì ni gbogbo àwọn ọba tó ń dádé nílẹ̀ Yorùbá ti ṣẹ̀ wá. Ọba Aládétóyìnbó tún dúpẹ́ lọ́wọ́ Olówó ti ìlú Ìwó, Ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè kẹta tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ondo fún bí ó ti wà níbi ayẹyẹ náà. Olówó wà níbi ayẹyẹ náà pẹ̀lú bàbá mi. Ìdùnnú ńlá ló jẹ́ fún mi bí mo ti bá wọn méjèèjì lórí ìjókòó nígbà tí mo rìn wọlé. Ọọ̀ni béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mi ò fi wà ní ìkàlẹ̀ kí àwọn tó dé. Mo sì dá Ọọ̀nìrìnsà lóhùn pé kábíyèsí bá tiẹ̀ wà ní ìjókòó fún wákàtí 3 kí n tó dé. Èmi ọmọ wọn náà ni wọ́n wáyé sí nítorí ọmọ Ọọ̀ni ni mo jẹ́. Kò sí bí ọmọ ṣe lè dàgbà tó, ọmọ ló sì máa jẹ́ fún bàbá rẹ̀. Ọmọ ni èmi Dèjì Àkúrẹ́ jẹ́ fún Ọọ̀ni Ọọ̀nìrìnsà wà láti bu ọlá fún ọmọ rẹ̀ ní. Dèjì ló sọ bẹ́ẹ̀. Ṣáájú lọ́dún 2016 ní Dèjì Àkúrẹ́ sọ pé gbogbo àwọn ọba láyé tí wọ́n bá lè sọ pé Ilé-Ifẹ̀ làwọn ti ṣẹ̀ wá lè sọ pé ọmọ Odùduwà làwọn. Ọba Aládétóyìnbó sọ pé ìdí nìyí tí gbogbo èèyàn fi gbọ́dọ̀ máa bu ọlá fún ẹnikẹ́ni tó bá wà lórí ìtẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ torí pé òun ni bàbá ìran Yorùbá àti pé òun ló ń ṣojú Odùduwà. Dèjì Àkúrẹ́ tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé nítorí ìtẹ́ Ọọ̀ni ló ń ṣojú ìtẹ́ Odùduwà ló fi yẹ kí gbogbo ọba nílẹ̀ Yorùbá máa bu ọlá fún Ọọ̀ni. Ọba Aládétóyìnbó ní Dèjì Àkúrẹ́ láti orí àwọn Ọba Aládétóyìnbó ní Dèjì Àkúrẹ́ láti orí àwọn tó ti wà lórí ìtẹ́ náà láti ìgbà ìwáṣẹ̀ títí di àsìkò yìí tóun yìí. Ọba Aládétóyìnbó ní Dèjì Àkúrẹ́ láti orí àwọn tó ti wà lórí ìtẹ́ náà láti ìgbà ìwáṣẹ̀ títí di àsìkò tòun yìí kò kan ìyàn Ọọ̀ni Ilé-Ifẹ̀ kéré rárá Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.